If we must celebrate, let us first appreciate so that we may not depreciate. Daddy, as our joys elongate. Ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ 14th of August ọjọ́ ìbí akọni ọkùnrin bàbá wa ní AbdulLateef AbduLlai Oladejo ìyàndá. Ewì mi gbéra pa òdìlé bàbá olóríire ọkọ olóríire. Bí a bá ti rántí ẹni ńlá orin ńlá ló yẹ kí a kọ. Àjànàkú kọjá gbígbé erin kọjá dídè lókùn nígbó. Ọmọ èso ọ̀run kọjá ohun tálábòsí ó fètè ẹ̀gàn pèpè. AbdulLateef ọmọ olómi Arẹmọyè lọ́ṣun. Ọkọ Adérónkẹ́ ń sọjọ́ ìbí ẹ̀ lọ́wọ́. Pátákó ẹ̀fọ̀n kàkàkà tí tajá lẹ́nu. Ìrìn àjò nínú ayé dádì ò jìnnà sọ́pẹ́ rárá. Ọpẹ́ wíwáyé, ọpẹ́ rírí jẹ, ọpẹ́ rírí mu, àtọpẹ́ bíbẹ lálàáfíà. Alhaji ọkọ Alhaji Kàfílà Adérónkẹ́ Àríkẹ́. Gbogbo ara ni ṣẹfúnṣẹfún fi ń ṣadé o. AbdulLateef ọmọ èso ọ̀run ní Inisa. Ayé owó láyé tí ó wá. Ọ̀gẹ̀dẹ̀ rẹ ti pọ́n kó máa dẹ̀ nítorí tìdí. Ara òní ni ọ́ làdúrà mi. Ẹ̀rọ ní tepo, ẹ̀rọ nítorí kí o gbélé ayé bàbá pẹ̀lú ẹ̀rọ. Wàràfà náà mọ kánàlíà. Gíga ní tọjọ́, ibi gíga là bóṣùpá. Ọmọ olúyọkùn mọ́yọ̀ dodo, kọ́wọ́ yín ó máa ga sí i ni. Ọkọ Àríkẹ́ Kàfílà, àna Àyọ̀ká Ṣẹ̀rífà tí ń bẹ lámẹ́. Àpadà sí aburú òní kàn ẹ́ lọ́lá olúwa ẹ ò ní rẹ̀yìn. Aláṣẹ láti service. Ayé owó láyé tí ó wá o. Ẹni Ọlọ́run bá kẹ́hìn láyé máa ń yẹ. Ẹkùn ò jẹran kàṣìrí. Olọ́gbọ́n nínú o tún lérò lẹ́yìn. Fọ́fọ́fọ́ ni ní owó máa ń kún. Lọ́lá olúwa ọ̀dẹ̀dẹ̀ rẹ ò ní dàkọ̀tì. Alhaji AbdulLateef ẹrú ọba aláàánú. Ọkọ Alhaji Kàfílà Adérónkẹ́ Àríkẹ́ ò ní kánjú kú. Aláṣẹ True Care Health Service Atlanta Georgia ló ti ń jayé. Ojoojúmọ́ lọ́dún olóore tiwa. Èèyàn tó bá sọ páàfin ò funfun ẹ̀gàn ló ń dá. Àná wa nílùú Ìlọrin Àfọ̀njá ó yáàyì púpọ̀. Aṣọdúnmọ́dún ní tàṣọdúnmọ́dún. Aṣoṣùmọ́ṣù ní tàṣoṣùmọ́ṣù. Tí ọmọ owó bá ké kara tó bá ké kọ́rọ́. Ìdàwọ́ ní gbẹ̀yìn àgbẹ̀dẹ. Kí bàbá ó pẹ́ láyé kí ẹ tún jẹun ọmọ. AbdulLateef AbduLlai Oladejo ìyàndá. Ó ti jáyé wárọ̀ fi ṣègbín. Ọkọ Àríkẹ́ ó ti wáyé pẹ̀lú ẹ̀rọ. Happy birthday bàbá Tawakat Olúwatósìn. Many happy returns Popsi Abdulwasi Adébáyọ̀. Sure daddy bàbá Mariam Adéọlá. Kókókó larọ tá máa ń le. Ìdúró gangan là bọ́jọ́ o. Ara ò ní ní ọ́ nígbàkúìgbà. Igba ọdún kan ni bàbá. Kí ẹ pẹ́ bí ewé àpẹ́. Kẹ́ tutù lẹ́wà bí ọ̀ṣù. Kí ẹ di ajímákò ń gbẹ bí ewé rírin. Àyún lọ àyún bọ̀ ńlọ́wọ́ yún ẹnu àtẹ̀pẹ́ ńlẹ́sẹ̀ ń tẹ̀nà. Lórúkọ aya ọmọ ọ̀rẹ́ ará àti ẹbí. Gbogbo wa ń kí bàbá pé igba ọdún kan ni. Ọmọ ìbírónkẹ́ ẹ ti ṣọdún èyí náà ẹ ó tún ṣe mí. Alhaji AbdulLateef Oladejo ìyàndá. Ìyẹn Emir nílẹ̀ Haúsá. Ìwọ ni múlẹ̀ ti Samson Akínọlá òyìnbó onímọ́tò l'Àbújá. Olúwa jẹ́ kí ẹ rèrè ọjà jẹ. Ọmọ olúyọkùn mọ́yọ̀ dodo. Àwọn tiẹ̀ ní Atlanta ń kí ẹ pé o kú ọdún àṣeyíṣẹ́ mi. Ìpẹ̀lẹ́ ọkọ Adérónkẹ́ oníyàndá. Sùrájù Adéwọlé ló kọ̀wé ránṣẹ́ wá. Ó ní kí n máa bá òun kí ẹ. Ó ní kí n ṣàdúrà fọ́rẹ́ òun tímọ́tímọ́ pé ọkọ Adérónkẹ́ á fọwọ́ pewú. Ó ní ìyàndá ó fèrè gíjóbì. Ìyàndá ọmọ ìyá rẹ ni àbúrò rẹ ni. Tí wọ́n bá ń sọ pé Àdìsá ní Dubai, Nurudeen ni wọ́n ń perí yẹn. Nurudeen Àdìsá ló sọ pé ọdọọdún ni ṣáko ń rúwé. Ó ní kí o má pọdún jẹ. Oníyàndá many happy returns. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ọmọ Bákàrè Démọ́lá. Démọ́lá l'Atlanta àrírémúdélé. Gbogbo yín pátá ẹ ò ní lùgbàdì àìsàn. Ibi tí a bá gbépo sí ilé ìràátọ̀ kówó yálé yín. Mi ò gbàgbé Samuel Alani. Ìmùlẹ̀ rẹ ni ọ̀rẹ́ rẹ ni. Ọmọ Ṣórónkẹ́ tó dára ilẹ̀ kádániwáyé owó lédè. A kì í bá ní í ṣe ká má mọ́lé ẹni. Inisa nílé rẹ bàbá. Inisa oyè mọ́jọ.
ọmọ tóbi ó rajó o òdí òjé alámọ̀yọ̀ mo mọ̀ kí yín o rúkẹ́yẹmí ọmọ ẹlẹ́yẹ rere ìṣẹ̀ṣù ń bálà rúkẹ́ ọtí ni ẹ wò mi bó ṣe rí ńlé wa ìṣẹ̀ṣù ọmọ odò ọ̀rọ̀ rúkẹ́yẹmí ọmọ ẹlẹ́yẹ léire ẹṣin béjì wọn ṣeṣe nínú ilé wa èèyàn béjì wọn hàn ọ̀rọ̀ ìyá ìṣẹ̀ṣù ó ti bímọ mẹ́rin yọ̀mí lóyè ó bímọ mẹ́rẹ̀ẹ̀rin tẹ̀lúdó mẹ́rẹ̀ẹ̀rin sì jọba olókùkù ọba ní í ṣe elédè ọba ní í ṣe olúnìsà ọba ní í ṣe ìjàbẹ́ ńkọ́ ọmọ òkó ìkọ́lá òkò ìkọ́lá ọmọ akógun mọ́kòtò èpè wọn ọjà mọ́kọ́ ọ̀kẹ́ kàkà képe ọjà yín aṣọ yín àmọ́ dúdú bíi kóró ìsìn ìṣẹ̀ṣù ńbálà rúkẹ́ ìṣẹ̀ṣù ńbálà rúkẹ́ ikú ẹlẹ́rí eléṣì ọ̀la ìwọ ló mú mi lọ́mọ ìlú Ìlọrin nílé àwọn tani nílé àwọn Àríkẹ́ Adérónkẹ́ Kàfílà àti Ṣẹ̀rífà nílùú Ìlọrin Àfọ̀njá ẹnu dùjúyọ̀ ìlú tóbi tó yìí wọn ò lélẹ́gún ẹ̀sìn lẹ́gúngún ilé ìwọ̀n ìkọ̀kọ̀ lóró ọbẹ̀ Ìlọrin Àfọ̀njá ọmọ akéwùgbẹ̀rú aṣáàgbọ̀rẹ ẹni Àfọ̀njá bá tán nílọrin ò kéré rárá ṣàwó lọ́tún amọ̀yọ̀ ló sì ibẹ̀ náà ni ilé Ridwan Alao ọmọ Àríkẹ́ Dérónkẹ́ Kàfílà á tún máa pàdé lẹ́ẹ̀kan sí i. bàbá mi ìyàndá AbdulLateef Oladejo kọ́ńkọ́yùn ọmọ arẹ́bí àbàjá olúwo kó níyegbé nìyí ọmọ olúwo kọran bí ọkọ̀ tuntun màìwò mé ìsáró ọpẹ́ mi tiẹ̀ mú ajá mi ṣẹkún ajá ṣe mí bí eré ó bá mi dóko ọdẹ ekulu mi ṣẹkún gòkè ọ̀rà ekulu mi tó ṣẹkún gòkè ọ̀rà ó bá jẹ́wọ́ ajá mi ó tẹ̀ ọ́ ná kó rí ohun tí wọ́n fẹ́ràn ṣe wọn ò fẹ́ràn jiyàn nílé àwọn bàbá tẹ̀yìn ìyàndá Oladejo AbdulLateef ọmọ wọn ní Inisa ìwọ ọlọmọ olómi tútù ẹsẹ̀ òkè bàbá ta ní rómi tútù tí ò ní bùmú ìran bàbá ta ní rómi tútù tí ò ní bùwẹ̀ bàbá ta ní rómi tútù tí ò ní bùbọ́jú ọ̀tìlá báwọ̀ nílé àwọn bàbá tiẹ̀ nílé Rúkẹ́yẹmí ọmọ ẹlẹ́yẹ léèrè. Ìyàndá happy birthday to you happy birthday to you akẹ́kọ̀ọ́ Akewi Akọka ló sọ pé happy birthday to you. Happy birthday sir, many happy returns courtesy your dear wife Alhaja Kafila Adérónkẹ́ Àríkẹ́.